ẹ ráwọn tó ń fẹ́ yàwó ni ẹwà àwọn tí Lizzie lọ bá compete first wife ìyẹn tó gìrì second wife ń ta mẹ́mẹ́ third wife ń tó gì ọmọ ìmá rẹ̀ bí ṣì mi o ó tún wá ṣe tán ó tún ṣe dáadáa ó tún fẹ́ lọ ṣe ìwọ fẹ́ lọ ṣe fifth wife ṣókò láti ló dùn bẹ́yẹn ni kò dẹ̀ lóko ṣó fẹ́ fokó ẹ̀ wo kó dinomelaya àgbókò pópó gírì because ó bá wọ ṣòkòtò náà òun náà ọ̀n sọ náà òun náà lọ́wọ́ fitted ṣòkòtò ńjọ́ kan ìṣe ló dàbí ọmọ Lizzie yìí kọ́ máa pa mí lẹ́rìn ọlọ́run ẹ mọ̀ ó rí pé àwọn ọkùnrin ṣe mọ̀ pé àwọn ọkùnrin máa wọ fitted ṣòkòtò tó máa kò ní délẹ̀ ó máa tight then ṣòkòtò yẹn ò ní délẹ̀ ó máa dàbí pé fò wọn kò fò wọn style tán wọ́n sí ni Latif bá wọ ọjọ́ ìwéré tún máa wá ṣe tó wọ white ní tiẹ̀ ó dọ̀tí ìtòyí mọ̀ pé gbogbo ìmọ̀ máa sọ pé ibo ni mo ti rókò ẹ̀ kò ń ṣe pé lóko làbá sọ pé àwọn ìyá ẹlẹ́bẹ̀ẹ́ tó lọ bá ṣèyàwó a sọ pé bí àtòrò oko ni kí ló ìtò ó kánjú ni ó kánjú ju kádàrá lọ ni bó ṣe rí pé Tóyìn ipò ṣèyàwó lòun náà lọ ṣèyàwó ẹ kí n ráwọn ìyàwó yẹn ni ó dàbí eégún kòròdú ẹ wo bó ṣe rí mi ìrọ́kùnrin tó ugly bẹ́yẹn in no ramification kọ́n tẹ̀ sọ pé nǹkan ẹyọ kan báyìí ló wò mọ́ Latif lára ló fífẹ́ á sọ pé a gbọ́ in every ramification wẹ́ṣá olórí burúkú náà ló máa fọ́ olórí burúkú classless máa fẹ́ classless worthless máa fẹ́ worthless trash máa fẹ́ trash because for you to settle for that kind of a guy ó ṣó ibi tó ti ń bọ̀ ó ṣó pé ò lajú ó lókà gan o káti wá gbà pé ìyá ọkọ ti ń jẹ́ látijọ́ ẹ̀ náà kò jẹ́ kó le tó yẹn náà wọ àwọn tó lọ bá compete àwa wí tán ó lọ fẹ́ fún Fọlá 5 million yẹn ò ṣe pín fáwọn ìyáálé ẹ̀ tó kù olórí ibú ó parọ́ kú irọ́ ẹ̀ náà ni wà lọ ń fi àwọn first wife ẹ má bínú ẹ̀yin ìyá mi ẹ má bínú first wife iye mọ́mẹ́ second wife iye onírú third wife iye ológì ó ga ọ àwa máa gbọ́ àwọn ìyáálé mi padà sí búkọ lọ́wọ́ jò bá wà jọ childhood ẹ báwo ló ṣe rí náà àwọn wo ló bá move àwọn wo because tábà máa sọ wá ní èmi ní student union irọ́ ẹ̀ náà ni ó lọ ṣe certificate tó ń gbé síta olúwọlé ni because Lizzie tó ń jẹ́ yẹn Lizzie kọ́ lórúkọ ẹ̀ ìbùkún lórúkọ ẹ̀ Fúnmiláyọ̀ bí cousin ẹ̀ bí ẹ̀gbọ́n ẹ̀ kan Fúnmiláyọ̀ Anjorin ẹ lọ wò lórí Facebook Fúnmiláyọ̀ Anjorin ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn first cousin ẹ̀ ni ọmọ ẹ̀gbọ́n màmá ẹ̀ ni àbí kò yé yín because máa ń wo àwọn nǹkan kan bó bá ṣe ń dàgbà lọ́ ṣe máa mọ irú set àwọn èèyàn tó fẹ́ tó date láyé ẹ̀ for you to settle for Latif kò ṣe pé lówó ṣe mọ̀ pé àwọn bàbá àbàdàn kan máa ugly tó máa lówó lọ́wọ́ àwọn bàbá àlọ́rin ṣe mọ̀ tá pé torí ẹ̀ ló ṣe fẹ́ wọn a sọ pé torí ẹ̀ ni kò lówó ó níyàwó mẹ́rin gbogbo ìyàwó mẹ́rin ẹ̀ wọn tún ta wọn ó tún fẹ́ máa yẹn tán ó tiẹ̀ lè bó jẹ́ 200,000 ló fáwọn ìyàwó yẹn kó fi empower wọn gbogbo yín gan ẹjọ́ kóra lùbọ̀ ẹjọ́ bó jẹ́ àǹkárá lẹ́bà jọ dá ẹjọ́ dá bó jẹ́ aṣọ rẹ́ẹ̀dì tó wọ̀njọ́ yẹn gbogbo yín àjọ wọ̀ ẹjọ́ kọ́mọ lùbọ̀ wọ́n ní ọmọ yìí meanwhile fọ́kọ́ ẹ̀ ó wá sì fi wọ́n lẹ́ẹ̀bi tó ti bá wọn yẹn tó bá jẹ́ ìyá ẹ̀ ńkọ́ tó bá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ńkọ́ ò ní ràn wọ́n lọ́wọ́ ni ó wá fi wọ́n lẹ̀ kán yìí máa tògì kán máa tẹ̀ bẹ́ kán máa ta rú wọn àwa wí tó ọkọ mi tẹ bá tún bú Latif àbólórí burúkú ni ṣọ́kọ ẹ̀ ni bàbá gbogbo ayé ni tọ́jú òbò ẹ̀ ó mọ iye òbò tó ní kán máa tọ́jú fóun ni very classless man abẹ́ ẹ̀gbọ́n ni tọ́jú òbò ẹ̀ kó má lè túṣẹ̀
Báwo ni baby? Ṣé kò ń ṣe pé òun wà on ni o. Má worry, marry ẹ soon. Ẹ gbọ́ bó ṣe sọ ni in a very local, trashy, illiterate way. Tọ́jú òbú ẹ o. Tọ́jú òbú ẹ o. Wonder shall never end on Facebook. Mo máa ń gbọ́ ni mi ìrírí. Ó wá bọ́ sí reality. Ó wá bọ́ sí reality. Mo ń bọ̀, máa fún yín sí ẹ̀dọ́. Mo ń bọ̀, máa fún yín lórúkọ ẹ̀gbọ́n ẹ̀. Mo ń bọ̀. Mo ń bọ̀, máa fún yín lórúkọ ẹ̀gbọ́n ẹ̀ ó dàn. Ẹnìkan sọ pé àwọn ò rí. Ẹ rí sí mo ń bọ̀. Kẹ́ sáré lọ wò. Mo ń bọ̀, ẹ ṣáàdúró. Ẹ má worry, máa fún yín. Fúnkẹ́ Elizabeth Anjorin. So orúkọ ẹ̀gbọ́n yẹn ló fi ń hàtèrè. Fúnkẹ́ Elizabeth Anjorin. Ó wọ sùtánà bá ìṣẹ̀lẹ̀ ni wọ́n. Ṣẹlẹ̀ gan lọ́bọ̀ mo lórí burúkú ìsì. Ìṣẹ̀lẹ̀ lọ́bí sí. Ó yẹ lọ Google ẹ̀. Fúnkẹ́ Elizabeth Anjorin. Ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn. Ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn. Orúkọ girl yìí gangan ló ń jẹ́ Elizabeth Anjorin. Now ẹ jẹ́ kí n debunk kọ́kọ́ fún yín kí tó máa lọ mo ti ń lọ. Ẹ lọ Google ẹ̀. Tẹ́ bá ti Google ẹ̀, tẹ́ bá ti rí kẹ́ sọ fún mi. Yeah. Fúnkẹ́ Elizabeth Anjorin. Ó wọ sùtánà. Now ẹ jẹ́ kí n sọ bó ṣe jẹ́ fún yín. Orúkọ ẹni gangan ni stage name tó ń lò. Ṣó ti yé yín? Orúkọ ẹ̀kọ́ ni Elizabeth Anjorin yẹn. Ìbùkún lòun jẹ́. Ìbùkún ló ń jẹ́. Ṣó ti yé yín? Fúnkẹ́ Elizabeth Anjorin ẹ̀gbọ́n ẹ̀ ni. So orúkọ lady ló fi ń ṣe stage name ẹ̀. Now nǹkan tí mo wá fẹ́ fàyọ. Ṣé mo pé máa ń gbé certificate síta pé òun lọ sí school báyìí. Ṣé orúkọ ẹ̀gbọ́n ẹ̀ náà ló tún fi ń jẹ́ stage name ẹ̀ ló tún máa jẹ́ ni tó bá lọ sí school. Ẹ ti get ẹ̀. Ibẹ̀ ni ẹ ti máa mọ̀ pé certificate tó mú bọ́ta fún yín certificate Olúwọlé ni. Certificate Olúwọlé ni. Ẹ ti get ẹ̀. Fúnkẹ́ Elizabeth Anjorin. Yeah, orúkọ ẹ̀gbọ́n ẹ̀ gangan nìyẹn. Tẹ́ bá get ẹ̀ kẹ́ thumb up fún mi. Now nǹkan tí mo fẹ́ fàyọ. Ṣé mo pé máa ń gbé certificate kan síta pé òun lọ sí polytechnic kan. Èrúwà polytechnic Ẹ̀sà Òkè polytechnic ṣé rántí? Ṣé rántí? Kò sí àtọ̀ gateman àti láti. Mo rántí ní ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ gateman wa. Àwọn gateman náà mọ́lá yẹn gan fine jù láti lọ. Ẹ̀rí bí láti ṣe rí ni. Ẹnu ẹ̀rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Orí jàràjàrà. Ètè ẹ̀ dàbí ètè pọ̀nmọ́. Etí ẹ̀ dàbí ó dàbí etí àwọn pọ̀nmọ́ tó jẹ́ pé tán máa ń gbé wá fún wa bí bàtà bá ti dà sómi. Ó máa ẹ wo bó ṣe rí. Ẹ wo bó ṣe rí. Ọwọ́ ẹ̀ báyìí mo wonder bó ṣe máa kọwọ́ bọ̀dí bó ṣe máa kọwọ́ bòbò Lizzie. Wọ́n ní ká finger èèyàn kóbìnrin wẹ́ẹ̀tì. Tíru láti yẹn tó bá mú ka sínú òbò Lizzie báyìí. Tí ò bá bó kò ní yọ. Yóò máa má ta ni yá. Wọ́n ní ká ní fọ́n pẹ̀lú ọkùnrin. Nǹkan tó jẹ́ kó wà pleasurable ni kó wà enjoyable. Tí lètò a bá mú ọwọ́ sínú òbò Lizzie, ẹ mọ̀, ọwọ́ tó ti mọ́tò tó ti fọ mọ́tò ní kálọ̀tì. Ọwọ́ tó ti push tán ti change. Ṣẹ̀mọ̀ táwọn customer bá fẹ́ wá ra mọ́tò tán máa gbé battery sínú ara wọn. Ọwọ́ yẹn ti le bí wèrè. Tó bá ọ̀n sọ fún yín ni. Òun àti Lizzie ò ń ṣe foreplay tán bá fẹ́ bára wọn sùn. Kọ́kọ́ kókó bọ̀ kó yọ ni. Oko náà ńkọ́ for 30 minutes ọmọ máa ṣe ó dẹ̀ bá mi gbé ó dẹ̀ bá mi mú dákun bá mi mú túbọ̀ mú sí ìyá rílí máa ń mú ni ìyá táwa máa ń mú ni bá mi mú jọ mo sọ fún ẹ wọ́n máa ń bá mi mú ni wàláì kò sí nǹkan tó lè le bí ńlá lé kò lè le wọ́n máa ń mú ni àwa máa mú Lizzie àwa máa mú Lizzie àwa sọ fún lẹ́tọ̀ àpóyá ìwọ náà mọ́wọ́ sí tèmi tí lẹ́tọ̀ àbá kọwọ́ bọ̀ báyìí just 2 minutes pé kó kọwọ́ bòbò Lizzie òbò yẹn máa bó ni because gbogbo ọwọ́ yẹn ti le ó ti le now kí ni mo fẹ́ fàyọ ó sọ pé ẹ jẹ́ n tún wo orúkọ yẹn ẹni tó ń jẹ́ Lizzie Anjorin nìyẹn àbí kò yé yín ẹni tó ń jẹ́ Lizzie Fúnkẹ́ Elizabeth Anjorin ẹ jẹ́ fi wọ̀nyí ń bọ̀
Oh. Ẹ ṣáà dúró máa fi wọ̀nyí. Kí n tó máa lọ mo ti ń late because mo ṣì máa lọ wẹ̀. Mo ń bọ̀. Ẹ bá mi mú certificate yẹn. Ibo ló fi sí? Mo ń bọ̀. Mo ń bọ̀. Yeah. Okay. Mo ń bọ̀. Yeah. Mo ń bọ̀, ẹ ṣáà dúró. Ẹ wò. Ṣé ti rí? Oh, sorry. Mo ń bọ̀. Ẹ ṣáà dúró. Yeah. Ẹni yẹn nìyẹn. Ṣé ti rí? Òun nìyẹn. Ẹ ti rí? Ìtorí mo ti fi kíní sójú kíní yẹn ni. Fúnkẹ́ Elizabeth Anjorin. Yeah. Kí ni mo wá fẹ́ fàyọ? Kí ni mo wá fẹ́ fàyọ? Ṣé ń gbọ́ mi? Orúkọ ẹni tó fi ń ṣe stage name nìyẹn. Ó wá sọ pé ó lọ sí school. Bẹ́ẹ̀ ni, ẹ lọ dá èpè bó gbogbo wọn. Ẹ là ń gbé bọ̀ tí n bá ti padà wá. Ẹ jẹ́ kí n fi yín lẹ̀. Ẹ jẹ́ kí n máa lọ ṣẹ́gbọ́. I wish you all a prosperous, a fulfilled, a blessed week. Gbogbo ìdáwọ́lé yín á yọrí sí rere. Gbogbo bí tẹ́ ẹ̀rọ kan re sí, ọ̀run á bá mi ṣe fún yín. Nínú ọ̀sẹ̀ yìí, ọ̀run á bá mi pa yín lẹ́rìn ayọ̀. Á lànà síbi tán lò sí fún yín. Ẹ ní kàgbákò, ẹ ní rárìn fẹsẹ̀ sí, ẹ ní ṣe kòńgẹ́ bí. Tí kú bá wà ńlé, ọ̀run á bá mi lé yín síta. Tí kú bá wà ńta, ọ̀run á bá mi lé yín wọlé. Ẹ ní gbọ́kọ́ ọlọ́jọ́ lọ, ẹ ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Àbámọ̀ kí má bọ́ta lé ní kò ní jẹ́ tiyín. Ẹ ní gba lẹ́tà ọ̀fọ̀, wọn ò ní fi ránṣẹ́ sí yín lórúkọ Jésù.